ọ̀rọ̀ òponu tí ń jáde lẹ́nu àfà yìí tí gbogbo ẹ̀yin mùnírà àti gbogbo nǹkan tẹ́ tó lè wù kẹ́ mọ́ pẹ́ra yín ṣe wù kíní kan mùtàlímù tọ́mtọ́mù àlìjàbálù àlìkíní kan gbọ́dọ̀ pẹ́ra yín ẹ wá jáde fún mi ẹ sọ kíni ìtì ń jẹ́ àfà. àwọn ọmọ 7 years tí wọ́n bẹ̀ odidi Quran wọ́n ti gbé sórí àwọn ọmọ 7 years tí wọ́n bẹ̀ wọ́n ti ka Bible bí ẹ̀mẹ́wàá 419 oníjẹ́ àfà. ẹ tẹ́ bá ti rí tẹ́ bá ti bèrè pé kí ni iṣẹ́ ẹ tó bá ti ní iṣẹ́ àfà ẹ kó gbajúbò ó lè ní. Olódùmarè ìbá gbogbo àjùmọ̀ mo ṣe gbọ́ ọmọdé mo ṣe gbà gbogbo mo kí gbogbo ọmọ káàrọ̀ òjòrè pátá ní ilé lóko lẹ́yìn òdì gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa bọ̀ ní nílé àsìkò yìí ní kíkí tí ó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. kí ni tájọ fẹ́ gbéyàwó ní àkókò yìí. àfa àwọn ni máa ń kọ́sẹ́ ẹni tó wá kéwú lẹ́yìn ó kọ́sẹ́ tí ọba ti dàfà ṣùgbọ́n tó bá kéwú tó bá ti dàfà ó ti ju iṣẹ́ yẹn lọ. gbàdé yẹn lórí di ọdún 8 àbí 9 àbí 10 lè kéwú tọ́wá ní ojú náà kọ́sẹ́ tọ́lọ̀ kọ́tẹ́ lọ. tí wọn náà bẹ lóhùn kó o ṣe odidi òwò fódìdí ọdún 8 kan má jèrè kó o ṣe òwò fódìdí ọdún 9 10 ọwọ́ adé yẹn mẹ́kọ́ wá máa tún jẹ́ òkú kò ló ṣe ó ti ṣe wàhálà síwájú ìjẹ́ yẹn ló kù. tẹ́ ẹ bá wo fídíò yìí ẹgbọ́n tí àfáà tó sọ̀rọ̀ yìí ẹgbọ́n tó sọ kí ẹ wá gbé lọ sínú làákàyè pẹ̀lú ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ látẹ̀yìnwá nípa pé ìsìláàmù ó fẹ́ kó àwọn ènìyàn sínú ìdààmú nípa pé ìsìláàmù ó kó àwọn ọmọ wa sínú ìdààmú. gbogbo ẹni tó bá gbọ́n ní sẹ́ńtúrì tá a wà yìí gbogbo ẹni tó bá mọ tí wọ́n ń ṣe gbogbo ọmọ yín pátápátá ẹ̀ lọ́kọ̀ ọ̀kúrò lékeu. ẹ gbọ́ ọ̀rọ̀ òponu tí ń jáde lẹ́nu àfáà yìí pé ẹni tó bá jọ mọ kéwú tó ṣẹ̀ṣẹ̀ mú alẹ́ kéwú àwọn ẹni máa kọ́ṣẹ́ kìí ṣẹni tó ti kéwú tó ti dà àfà. What the hell is àfà? kí ni iṣẹ́ àfà gẹ́gẹ́ bí ẹ tó sọ̀rọ̀ ẹ bá ń bí léèrè pé kí ni iṣẹ́ àfà? gbogbo ẹ̀yin àfà tẹ̀ ń gbọ́ mi pátá gbogbo ẹ̀yin mùfùtí gbogbo ẹ̀yin mùnírà àti gbogbo nǹkan tẹ́ tó lè wù kẹ́ mọ́ pẹ́ra yín ṣe wù kíní kan mùtàlímù tọ́mtọ́mù àlìjàbálù àlìkíní kan gbọ́dọ̀ pẹ́ra yín ẹ wá jáde fún mi ẹ sọ kí ni ìtì ń jẹ́ àfà. lédè lárúbáwá yìí tán pè ní àfà Alfa 1000 ní jẹ́bẹ̀ ní lárúbáwá Alfa 1000 òtúmọ̀ alfa nìyẹn àfà. so ẹ wá sọ èdè Yorùbá yẹn tó túmọ̀ sí àfà ẹ̀sùn tó túmọ̀ sí lédè Yorùbá fún wa kẹ́ wá sọ iṣẹ́ àfà. so ìtẹ́yìn tí dìdìrí ń pè níṣẹ́ òun ni ká mọ́ kọ́ àwọn èèyàn ní èdè elédè láì ní làákàyè láti centuries tá a ti ń kọ́ ọmọ ní kéwú táwọn ọmọ ti ń lọlé kéwú tó ti ń ka Kùránì tó ti ń ka gbọ́ ẹ sọ development ẹ̀yọ̀ kan tí kéwú yẹn mú wá bá wa ní country wa ẹ sọ àǹfààní kan ṣoṣo tí kéwú yẹn tó ṣe fún wa ní ìran Yorùbá mi sọ pé àǹfààní ẹ̀yọ̀ kan tí kéwú tẹ́ bá tẹ́nìkan nu yín bá lè jáde tó bá lè sọ àǹfààní kan àbí méjì ẹja sọ tí wọ́n sọ àǹfààní 3 péré àǹfààní 3 tí ẹ̀sìn Islam tó mú bá wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àbí àǹfààní kan tí Muhammad àti Allah tá à ń kọ́ àwọn ọmọ wa látọdún yìí lẹ́yìn táwa náà kọ́ tá a fi dàgbà tẹ́ bá lè sọ àgbéga àbí àǹfààní tó mú bá wa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjíire irú ẹni bẹ́ẹ̀ bá fún 100,000 naira. kò sáǹfààní kankan tí Islam mú wá bá wa ju pé yóò tún pa wá lọ́pọ̀lọpọ̀ èyí náà gbọ́rọ̀ nínú irú ọ̀rọ̀ tó sọ yìí òun làwọn èèyàn fi ń jalè kiri làwọn àfáà ẹgbẹ́ wọn ni wọ́n fi ń kórè èèyàn kiri ní tẹ̀ fi ń kórè èèyàn mọ́ wọn lọ́wọ́ nìyẹn. bàbá ká èèyàn 100 tó ṣògùn owó tó ń forí èèyàn rìn èèyàn apá èèyàn kankan ṣògùn owó bàbá ká èèyàn 100 tipátipá nínú èèyàn 100 lẹ́fi gbọ́ 3 àbí 2 tí ń jẹ́ Ifáyẹmí lẹ́fi gbọ́ Ifáṣèyí lẹ́fi gbọ́ Ọ̀ṣunṣẹwà Ọ̀ṣunṣe kìíní kan tipátipá lẹ́fi rí 2 àbí 3 ẹ lọ́mọ owó kọ gbogbo wọn Jamiu Lukumanu Sherifu ìtẹ́mọ̀ gbọ́ nìyẹn. ṣé lè gan ọ̀rọ̀ tí ilé ìsọ kò tó kí ọpọlọ wa ó ṣí gbogbo òbí tó bá sì ń kọ́ ọmọ sílé kí ó ní 21st century táwa yìí
àjẹpọ̀pọ̀ lọ́wọ́ ò pé àjẹpọ̀rí wọn ò pé wọn mọ́ tí wọ́n ń ṣe. ẹni tí ń sọ̀rọ̀ gan ọmọ ọdún mélòó ni gbogbo ẹni tí ń sọ̀rọ̀ gan ọmọ ọdún mélòó ni kí ló ti rí nínú ayé àmọ́ kì í ṣẹ̀bi wọn tẹ́ bá ti parí ìdádí tẹ́ parí dynamic àwọn náà kàn bọ́ta ni àwọn náà ti dà fáà nìyẹn tọ́sí lóògùn kéékèèké kan tó gbà lọ́wọ́ àwọn àlùfáà àwọn àbí àwọn ìtàn jogún lọ́wọ́ bàbá wọn kọ̀ọ̀kan tó kọ́ àwọn òògùn kéékèèké kan jọ wọ́n ti dà fáà nìyẹn àwọn náà ti ń kóṣẹ́ fáwọn èèyàn ẹ wá bí mílíọ̀nù kí ní jẹ́ sí àfà wèrè ó wà nílé yóò mọ̀ gbá àwọn èèyàn tó ń pè ní sí àfà nìyẹn 419 oníjẹ́ àfà ẹ tẹ́ bá ti rí tẹ́ bá ti bèrè pé kí ni iṣẹ́ ẹ tó bá ti ní sí àfà ẹ kó gbajúbò ó lè ní. ẹ gbọ́ ẹ tẹ́ bá ti rí tẹ́ bá bèrè pé ẹjọ́ kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe tó bá ní àfà níṣẹ́ mi ẹ pariwo lè ní lórí ẹ kó gbàtìbò ó lè ní jàgùdà ní 419 ní eléri ibu ni yóò bá yẹ yín jẹ ni yóò sì bá yà ọmọ yín jẹ torí pé wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ ohun tó mú kọ́ńtírì yìí tó fi wà ní pòsíṣàn tó wà nìyẹn ìjọba kìnìún àná tá a sọ pé ẹ̀sìn ò máa fà ní kankan wọn là ń sọ sọkúsọ inú mi dùn pé àfa àwọn ló sọ̀rọ̀ yìí àfa àwọn ló ṣe kí ni òun ló sọ̀rọ̀ yìí tó bá wù yìí ẹ má fúnra yín lọ́pọlọ kẹ lọ kó àwọn ọmọ yín kẹ kó wọn kó Ilekewu àwọn ọmọ Chinese àwọn ọmọ Indian àwọn ọmọ America gbogbo wọn pátápátá wọn busy wọn kọ́ àwọn ọmọ wọn ní intellectual reasoning wọ́n kọ́ wọn ní technological reasoning wọ́n kọ́ wọn bí wọ́n ṣe lò làákàyè wọn ọmọ ọdún méje USA ọmọ ọdún méje China wọ́n ti wà technologically oriented gbogbo basic principles of technology ni wọ́n ti mọ̀ gbogbo basic principles of bí yẹn ṣe lo ayé ethics of life wọn ni wọ́n ti mọ̀ àwọn ọmọ tí wọ́n bí 7 years 8 years wọ́n ṣe fún wọn ní A for apple B for boy C for cat ẹ̀ lórí wa ò gbé àwọn ọmọ 7 years tí wọ́n bẹ̀ odidi Quran wọ́n ti gbé sórí àwọn ọmọ 7 years tí wọ́n bẹ̀ wọ́n ti ka Bible bí ẹ̀mẹ́wàá and we are busy destroying our lives ẹ̀jẹ̀ afúnra wa ńlá káyè àfa o wọ́n mọ̀ wàhálà o kò láǹfààní kan tí wọ́n mú báyìí nílẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ àṣírí wa lọ́pọ̀lọpọ̀. ọmọ Yorùbá.